tó mo kí gbogbo ẹ̀yin ọmọ gbogbo àwa ọmọ Yorùbá pátápátá nílé lóko lọ́nà odò mo kí wa o mo kí wa pé a kú ọjọ́ méjì bẹ́ẹ̀ ni a kú ọjọ́ mẹ́ta a rẹ̀ kú bí gbogbo ẹ̀ ṣe rí. Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì Herbal and Cosmetics Production, aláṣẹ ọmọ Gíẹ̀sì TV níbi tí a ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tá a rò pé ó ti sọnù tá à ń ṣe àwárí ẹ̀. Àṣírí tí mo mú wálé ní àṣírí tó lágbára díẹ̀ ni nítorí pé kí a má parọ́ mi mọ̀ pé àṣírí tí mo lè bá pàdé ni right mi mọ̀ ọ̀tọ̀ ni tí a wá lọ ikọ̀ ọmọ Gíẹ̀sì tá a ní pé a gbọ́ nǹkan kan sí bàbá kan ni a wá lọ wọ́n ní awówó lọ apàdé yìí lọ́nà níbẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan tọ́rọ̀ sá ti ń jomi toro ọ̀rọ̀. Bàbá ìbádé bàbá yìí gbọ́rọ̀ ẹnu wa ó ní ọmọlúàbí ni wá àti wá sọ̀rọ̀ ń tá a wá lọ gan àti yanjú ẹ̀. Bàbá ìbá ní a wá ń sọ̀rọ̀ àwọn ọmọ tí àwọn tán ń tẹ́sẹ́ tọmọ jẹ́ pé orí fóònù kìí ṣe ọmọ yahoo nìkan o pé àwọn tó jẹ́ pé orí fóònù ń tajà orí fóònù ni wọ́n ń ṣe gbá ni wọ́n ń ṣàwo ni tó ṣàjẹ́ pé orí fóònù níṣẹ́ títí wọ́n wà làwọn tí ń rówó sẹ́mọ̀ kìí ṣe yahoo nìkan ní ń lo fóònù o ní ń rówó lórí fóònù o kìí ṣe yahoo nìkan o àwọn content creator wọ́n ń rówó lórí kíní àwọn tó ń post tó ń ṣe gbogbo ẹ̀ wọ́n ń rówó lórí kíní ẹlòmíì ń tajà ní online gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn iṣẹ́ ẹlòmíì online ló wà. So bàbá yìí wá sọ fún mi pé gbogbo nǹkan tó bá jẹ mọ́ orí afẹ́fẹ́ pé a kàn máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ń lo mọ́tò tí ó sá sọ̀rọ̀ tó pọ̀ mo fi sínú ìfẹ́ sọ síta. Bàbá yìí wá ní òun ó jọ mí lójú èmi tí ẹ̀ ń sọ fún wọn pé kò sóògùn yahoo torí pé oògùn ti wà kí yahoo tó dé bẹ́ẹ̀ ni àṣírí ti wà kí yahoo tó dé. Ẹ jẹ́ kí n máa bá ọ̀rọ̀ mi bọ̀. Nígbà tí bàbá yìí ṣàlàyé fún mi bàbá yìí ní òun ó wà fún mi ní àṣírí kan pé kí n lọ gbìyànjú ẹ̀ wò kí n wo bí ó ṣe rí. Ẹ̀rù Ọlọ́run bà mí o ẹ̀rù Ọlọ́run bà mí bẹ́ẹ̀ ni ẹ̀rù Ọlọ́run bà mí o ẹ̀rù Ọlọ́run bà mí. Nǹkan bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá ẹni tó bá sọ pé wo ò tẹ́rù ẹ sọ fún pé èyí tí ó fi tanná ló mú o. Nǹkan bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá mo ti ń gbìyànjú bọ̀ mo ń gbìyànjú kò ṣe gbá kò ṣàwo mi ò gbìyànjú mọ́ kò rí bẹ́ẹ̀ ojoojúmọ́ là ń gbàdúrà kò sẹ́ni tí ó jí lójúmọ́ tí ó ní kó mọ̀ rí ṣe kò sí ẹ̀dá náà tí ó jí lójúmọ́ tí ó wà ní kó wọn mọ̀ rí ṣe kò sí àdúrà kí gbogbo wa rí ṣe náà làdúrà táwọn gbà lójoojúmọ́. Ṣùgbọ́n jẹ́ kí n sọ kinní kan fún ọ bọ̀dá mi kan náà máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ọmọ Yorùbá tó péré ẹ̀ lọ́mọ Yorùbá tó wá jí lójúmọ́ tí ò ní nǹkan tí ó fi para kò ní nǹkan tí ó fi kò lọ́sẹ̀ dúdú tí ó fi wẹ̀ kò ní nǹkan tí ó fi para kò léyìí tí ó tọ̀lá kò léyìí tí ó fi sáré kò tiẹ̀ wà ní kankan kì í sojúlówó ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ ni wọ́n ní kì í sojúlówó ọmọ Yorùbá. Sẹ́rí àwọn nǹkan kan wà tí a wò pé sẹ́rí ìgbìyànjú mo máa ń sọ nínú fídíò mi pé Ọlọ́run ò kọ́ àjò ìyàwó mẹ́ta lọ́lọ́run fẹ́ ó fẹ́ àjò ó fẹ́ àtúnrí ó fẹ́ àṣejù. Ìbínú ni Ọlọ́run fi kọ́ àṣejù Ọlọ́run kọ́ àṣejù pátápátá. Sẹ́rí àtúnrí à ń bẹ lọ́run pé kọ́lọ́run ó mọ̀ kàtúnrí ni bẹ́ẹ̀ ni à ń bẹ lọ́run pé kọ́lọ́run ó mọ̀ kàtúnrí. Àjò Ọlọ́run ní òun ò ní lọ́kàn láti kọ̀ òun ò sì ní kọ̀ láéláé. Àwọn Yorùbá wọn ní ti ń dá ọfàdùà ní tó kù díẹ̀ káàtó náà ọfàdùà ẹlòmíì ó pè mí lórí fóònù ti gbìyànjú kíní kan òun wàá ṣe mọ́ ó mà àdúrà tó ṣe tí Ọlọ́run ó ṣe àmì sí ni ó mọ̀ gbìyànjú tó ṣe tọ́lọ́run ó ṣe àmì sí
àwọn nǹkan kan wà tó de ìgbìyànjú ṣíṣe. Bẹ́ẹ̀ ni àwọn nǹkan kan wà tó de ìgbìyànjú, tó tú ìgbìyànjú ṣíṣe, tó tètè mú yára gbà dáadáa. Fàdúrà kún, sàárà ṣíṣe fi kún, jẹ́ kí wọ́n ẹ̀ kó dáa. Èyí máa ń sọ kinní kan, n tí wọ́n bá bẹ̀ yín ẹ rí i pé ẹ ṣe kẹ́rì ọkàn jẹ́ yín pé nǹkan yìí ni mo sì ṣe o, ni mo ṣe o. Olódùmarè yóò gbàdúrà wa. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń sọ pé èmi ò kì í fi àwọn àṣírí rírí ṣe pé nǹkan tó jẹ mọ́ oṣó pé mi kì í fi sílẹ̀. Ìdí tí ìjẹ́ kí n fi sílẹ̀ ni pé mo máa ń wò pé kíní yìí oṣó mi láìkẹ́ ṣùgbọ́n eléyìí ọmọ ìyá oṣó orí afẹ́fẹ́ ni o ọ̀gbọ́rí. Bẹ́ẹ̀ ni mo gbà pé kò sí àṣírí tí ò sí nílẹ̀ Yorùbá, kò sí àṣírí tí ò sí nílẹ̀ Yorùbá. Lóòótọ́ afẹ́fẹ́ ò tó rí owó orí afẹ́fẹ́ ò tí ì dé nígbà tó oògùn ti wà, ṣùgbọ́n nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá o. Àwọn àṣírí kan wà tó yẹ kó ibi tó ètè ṣiṣẹ́ sí ẹni tó fẹ́ so oògùn tajà, ẹ̀ràn pé oògùn tajà ẹni tó ń kiri ó yàtọ̀ sí ẹni tó jókòó sójú kan. Bẹ́ẹ̀ ni ẹni tí ń kiri ó yàtọ̀ sí ẹni tó jókòó sójú kan. Ẹni tí ń ṣiṣẹ́ orí afẹ́fẹ́ ó yàtọ̀ sí ẹni tó wà nínú ọjà. Ọlọ́run ó gbàdúrà wa. Gbogbo ìwọ tó bá mọ̀ pé ṣé orí afẹ́fẹ́ ló ń ṣe, orí afẹ́fẹ́ ni ìwọ ti ń rí owó títí ẹ, bá ń gbìyànjú ẹ̀. Mo pe àkọlé ẹ̀ ní oṣó orí afẹ́fẹ́. Oṣó orí afẹ́fẹ́. Ẹni tó bá rí àkọlé tí ò bá gbọ́ ọ̀rọ̀ mi tó kàn rí fírí kò ní mọ tó wà ńbẹ̀. Àṣírí ni o. Bẹ́ẹ̀ ni àṣírí nílẹ̀ Yorùbá. Ìwọ tó bá ń lo àṣírí tí ò tí ì jẹ́ fún, jọ bá mi gbìyànjú èyí, bá mi gbìyànjú eléyìí wò, bá mi gbìyànjú ẹ̀ wò. Ó yá ẹ máa bá mi kálọ. Kí lẹ bá mi wá? Ẹ bá mi wá Ìgbòho Òòjọ́, ewé àbámọ̀dá Òòjọ́, ewé àpadà Òòjọ́, ikú ẹmọ́ ẹyọ kan. Ẹ wá gún gbogbo kinní pọ̀ mọ́ ọṣẹ ọlọ́kọ́ méje lẹ́gùn mọ́. Tẹ́ bá ti gún tán, omi kinní lẹ́ẹ̀ fi wá pò ó, lẹ́ẹ̀ fi po ọṣẹ yìí. Tẹ́ bá ti wá ẹ wá kó sínú ẹnìkan bá ń kan pósí ìrókò kékeré, pósí ìrókò kékeré ńbẹ̀ lẹ́ẹ̀ kó sí. Tẹ́ bá ti fi omi yẹn pò tán, tí wọ́n mo sọ pé omi kan ńlá fi pò ó. Tá bá wá pò ó, a wà lọ́ọ́ bò mọ́lẹ̀. Tá bá lọ́ọ́ bò kinní mọ́lẹ̀, tó bá di ọjọ́ keje tá a fẹ́ lọ́ọ́ wú, àgbo funfun ńlá mú lọ sí díẹ̀ lálọ́ fi wú kinní. Àgbo funfun lá fi lọ́ọ́ wú. Tá a bá wú tán, orí àgbò yìí níbi tá a ti wú kinní yìí jáde, ká tó wú a ṣàdúrà, a pè lẹ́ẹ̀mẹ́ta, a wà ṣàdúrà. Tá bá ti dàníyàn tán, ó láníyàn rẹ̀. Tá bá ti dàníyàn rẹ̀ tán, a wà wú kinní, a gbé kinní pósí kékeré òun tá a fi pósí ìrókò òun tá a kọ́sẹ̀ òun sí, a gbé jáde. A wà mú orí àgbò, a rì mọ́bẹ̀ níbi tá a ti wú pósí òun. Ṣẹ́ra gbóhùn a fi ṣe sàárà ni. Torí ẹ̀yin tẹ́ bá ṣe fún yàn, a fi ṣe ẹ dáná, ẹ ṣe oúnjẹ táwọn èèyàn ó jẹ bí ìgbà tẹ́ sọdún tàbí pé dùn àwọn èèyàn nínú. Ó tán. Ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀méjì lóṣù ní lílò rẹ̀. Àsìkò wo là á wẹ̀ ẹ́? Ọmọ ìyá nǹkan bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Tó o bá lo àṣírí ní àkọ́kọ́, tó bá di ẹlẹ́ẹ̀kejì tó lò ó, torí àwọn tí wọ́n máa béèrè pé só ní repercussion, ṣé kò ní gbá, ṣé kò láwo, gbogbo ohun tó wà ńbẹ̀, ṣé nǹkan burúkú wà ńbẹ̀ bí? Kò ní repercussion o. Kò ní kì í lo èèyàn lo nǹkan kan o láti fi ṣe o. Ṣùgbọ́n àṣírí tó dájú ni, tó dájú. Oṣó owó tó dájú. Ṣùgbọ́n yára ṣiṣẹ́ púpọ̀ fáwọn orí afẹ́fẹ́. Bẹ́ẹ̀ ni ó yára ṣiṣẹ́ púpọ̀ fún wọn gan ni mo sọ o. Ẹ bá mi gbìyànjú ẹ̀. Ẹ bá mi gbìyànjú ẹ̀. Oṣó tó jẹ́ dáadáa ni. Tó bá wẹ̀ lákọ̀ọ́kọ́, tó wẹ̀ lẹ́ẹ̀kejì, ẹ má jẹ́ ń sọ jù bẹ́ẹ̀ lọ. 08061408254 ní nọ́mbà tí ní WhatsApp nọ́mbà wa. 09072793348 òní
nọ́mbà tẹ́ lè pè wá sí. Ẹ dákun mo bẹ̀ wá, àwọn àṣírí tá a bá fi sílẹ̀ tó bá ti di pé a sọ̀rọ̀ ń pẹ́ ẹ̀ báyìí tó jẹ́ pé àwọn àṣírí tó ṣe díẹ̀ báyìí tí wọ́n fún wa ní yọ̀ǹda tán, bá a ṣe sọ la ṣe sọ yìí, bá a ṣe sọ òun la ṣe sọ yìí, kì í ṣe ti gbéraga o. Ẹ mọ nǹkan tí wọ́n ń pè ní àṣírí, ojúlówó ọmọ Yorùbá mọ nǹkan tí wọ́n ń pè ní àṣírí. Torí àwọn tí wọ́n mọ kọ́mẹ́ǹtì sábẹ́ kọ́mẹ́ǹtì pé nígbà tí mo pẹ́ ní fi sílẹ̀ kílẹ̀ fi sílẹ̀ fún ìwọ náà wá lọ, èmi fi sílẹ̀ síbi inú péjì mi mo fi sí. Ẹlòmíì ò níyàn ó jẹ́ kí n waste data mi, ṣé mo ní kọ́ wá wò ni. Àwọn tó jẹ́ ìjìnlẹ̀ ọmọ Yorùbá tí wọ́n mọ iye àṣírí